ọba má fi ikú ìyàwó. orí fọlámi wọn mọ̀ pé Abíọ́dún mọ̀ ń bọ̀ torí Ọlọ́run ọba má bínú ẹ má ṣe bínú. agbọmọlá náwó fún mi orí fọlámi ń fọlá ràn mí Abíọ́dún super Abíọ́dún ẹ̀ má yìí lọ. Ají Sulaimana wọn náwó kó máa lọ bẹ́ẹ̀ nítorí Sulaimana. Jinad náà wọ́n náwó. Bàbá ẹgbẹ́ nọ́mbà 2 wọ́n náwó agbọ́ mọ́lá. Adùnbárin mọ́ tó sí o. Ẹ ṣeun adúgbò gan. Ẹ kú náà wò wá. Sàṣàǹgẹ̀lẹ̀ iná ń dò tọrọ sọ. Lọ́wọ́ bàbá yíyan. Sasa Abíọ́dún tọrọ lọ́wọ́ bàbá wọn Sasa bẹ́ẹ̀ lọ́gùn ẹrú jìnnà lẹ́wọ̀n fi sìn Sasa bẹ́ẹ̀ ni wọ́n fọ́ ọmọ sẹ́yìn sálọ́kọ̀ láwọn Sasa. Ọkọ̀ kó venture alájà eyín mẹ́nugún. Ọkọ̀ kó venture mi. Pretty lady mi Jinad. Ajá kí n máa wọlé. Ajá kí n máa wọlé. Ọ̀rọ̀ Adéyẹmí balẹ̀. Omi ata ò ṣe é fi bọ́jú. Ṣé ń bá mi tọ́jú wàhálẹ̀ mi? Ìdí ìrókò connection ẹ̀wọ̀ mi ẹ̀ta. Ibi ìtẹ́gbẹ́ ìtọ́wọ́ ṣe kò ní di lọ́la lọ́wọ́n bá. Aláwòrán bí má fi ìkúyàwó mi ẹ̀ta. Kábíyèsí náwó wọn. Baálẹ̀ náwó. Kábíyèsí náwó. Omi ata náwó balẹ̀ náà lẹ náwó mi hánilẹ̀ ṣeun bẹ́ẹ̀ omi ata sanwó mi ò ní mo ní sọ̀rọ̀ láyé Ọlọ́run kó má fi àjẹ́ o kábíyèsí máa wọlé mọ́ ara bá omi ata náwó fún mi ọmọ ṣeun kò sẹ́ni tó fẹ́ fomi ata pọ́jú àwọn kábíyèsí elect. Ọkọ̀ fáfáì lóbi Afisatu Maradona Bàbá Yusufu mi àmúdá àwọn ògbóré ọmọ ògbóré fámìlì yẹsọ omi ata wọn náà ògbóré fámìlì ní ti ilé tókó lọ́pẹ́ yẹn lárọ̀ mú má dẹ̀dẹ̀. Omi ata mo kí yẹ. Ẹgbẹ́ alára ògùn má dẹ̀dẹ̀. Omi ata mo kí yẹ. Ọkọ mi yẹ sí mọ́ bà fún ẹ tó owó wọn. Kábíyèsí Adélàjà Ọbalákẹ́tù ẹlẹ́tìrì owó wọn. Omi ata ẹ̀ṣẹ̀ mọ́dú wọ́n ọkọ̀ ọ̀sọ̀. Àwọn kábíyèsí Adélàjà Olúwa Akim Adélàjà ṣeun olè wúrà wọn náwó
balógun ní ìkẹtù ọkọ sọkìlá tó pretty lady ọmọdé bíi síbi ní London ọmọdé bíi sí ní London àwọn ọmọ náà wọn àdàgbà o wọn ṣoríire Adéyínká ó ṣeun gan ni wọn yà sá ò lọ́ba lọ́wọ́ ọba ọmọ kì í ṣe mọ́yìn ọba ní ọmọ kì í ṣe mọ́yìn. Pẹ̀lẹ́ ìwúra ọba ní ọmọ kì í ṣe mọ́yìn ọmọ. Bójúṣe lọ́mọ ń bọ̀ wá o. Ọmọba kì í ṣe mọ́yìn náwó. Àwọn àgókò mi fà lànà. Ọba máa fi ikú ìyàwó. Ètò ìfẹ́ Hausa màmá Adéyẹ òyìnbó ẹlẹ́jà fún Hausa. Gbogbo ẹgbẹ́ pátápátá ẹ jẹ́ ká kọ́kọ́ káàkiri gbogbo ẹgbẹ́. Olówó èkó ẹ̀ máa wọlé. Ajúdí ni máa wọlé mọ́ra máa wọ. Baálẹ̀ lẹ́gbẹ́ omele o omele o àlùjálùdùn omele. Baálẹ̀ lẹ́gbẹ́ wọn mọ̀ ṣe. Chairman G5s baálẹ̀ wọn mọ̀ pé. Ọmọdé mi sì nílẹ̀ ẹ̀kọ́ ṣe. Ọmọ mòró ń fọlúwò. Ọmọ mòró ń fọlúwò àbá ẹ délédélé. Òyìnbó ẹlẹ́ja. Máa wọlé mọ́ra bá ọmọ rẹ̀ wá. Òyìnbó ẹlẹ́ja. Màmá Doyin sọ, Màmá Doyin sọ́lá. Òyìnbó ẹlẹ́jà. Òyìnbó ẹlẹ́jà. Bẹ́sìnà máa wọlé olówó Èkó. Ọkọ̀ Bọ́lájí aláṣọ. Máa wọlé mọ̀ràbá ọ́fíìsà mo bẹ́rí. Lèdí Mọ́sùrátù ọ́fíìsà. Ọmọ bàbá mi líkì ọ́fíìsà. Ọmọ bàbá mi líkì. Kọmíṣánná Mọ́dọ̀lá ọ̀rẹ́. Kọmíṣánná Mọ́dọ̀lá. Ọmọ abílẹ̀ Wàsíù ó ṣe mo dúpẹ́ o. Oyin fún yòówó tó ń jẹ Wàsíù. Abilẹ̀ Wàsíù máa bẹ̀rẹ̀ délédélé. Wọ́n náwó olówó kó. Oyin fún jòwó. Gbogbo bàbá ní ìyí aléké. Ẹ ṣe mo dúpẹ́ Wàsíù ọlọ́mọ bí ikú yàwá. G5 Adésínà máa wọlé. Ẹ jẹ́ ká máa korúkọ ọlọ́kọ̀ ọ̀gbọ́n ẹ jọ̀wọ́. Ẹ farabalẹ̀ ẹ rọra ohun mele.
ọmọ abilẹ̀ máa tọ́jú Adésínà. Hájà Bọ́lá lásán máa ń wọlé bọ́lábọ́lá. Háyà Adésínà wọ́n mọ̀ pé ó bọ́lábọ́lá. Háyà bàbá olówó. Adésínà ṣì ta. Ọkọ̀ Bọ́lá lásán. Ọkọ̀ yìí fúnjọ́ owó mi sùn ìtì mi Bọ́lá. Gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ àbá ti tẹ orúkọ bá ṣe tẹ ẹni tá a bá pè tó bá náwó tán kẹ́ni kejì tún wọná ká lè porúkọ wa nílé. Ó ṣe ọmọdúgbà Ọ̀túnba. Gbogbo ọ̀rọ̀ lápapọ̀ pátá. Èyí fújọ wà ndé sínú máa bá ẹ délé. Adésínà síta olówó kó. Ọkọ̀ Bọ́lá ṣe ti mi nàbẹ́ ẹ̀ẹ́dẹ́gbọ̀ọ́ra ẹ̀bà mi káwọn tún bá mú ọkọ̀ fún ẹ. Ọba Adésínà o. Bàbá Ahmed ni. Baba Sultan. Baba Alia. Ono Alhaji Idoroju. Ṣé mo dúpẹ́ ayé Alhaji. Alhaji ìwọ ọmọ pé òyìnbó aláǹsọ.